Ẹ kú dédé àsìkò níbi tí ètè láǹfààní láti máa wò mí orí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà la wà. Ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí lóòótọ́ ló ti tó ọjọ́ mẹ́ta, àmọ́ ṣe mọ̀ wípé nǹkan tí ó bá kọni lóminú, nǹkan tí ó bá bani nínú jẹ́, nǹkan tí ò dùn mọ́ni nínú, kì í rọrùn láti kàn ṣàdédé wá sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́yìn ò bá ní láti béèrè nǹkan tàbí méjì nípa irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀rí náà sì rèé tó jẹ́ kó dàbí ẹni wípé láti ọjọ́ Ajé karùn-ún oṣù kẹfà ọdún 2023 tá a wà yìí tí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún ti ṣẹlẹ̀ ní iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ò ti sọ kankan lé lórí torí ó bá ní lójijì. A sì ní láti wádìí ohun kan tàbí méjì ká tó mọ nǹkan tá a sọ sírú nǹkan bẹ́ẹ̀. Ẹ̀yin tí ẹ bá lérò pé a pẹ́ ká tó sọ̀rọ̀ lé lórí, àtọ̀rọ̀ àforíjì, àjáwé oríjì, ẹ dákun ẹ foríjì wá. Olúwabùkọ́lá Adélékè Adébọ́lá lórúkọ tí mò ń jẹ́. Ìṣẹ̀lẹ̀ tí ó bani nínú jẹ́ tó ṣẹlẹ̀ ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2023 yìí òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láàrin ìṣẹ́jú díẹ̀. Èyí ò ní ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tí àwọn agbébọn tí wọ́n ṣekú pa ọ̀jọ̀gbọ́n àgbà Ojogbon Opeyemi Isaac Ajewole tí wọ́n jẹ́ olùkọ́ àgbà ní ẹ̀ka ẹ̀kọ́ agriculture and forestry ní ẹ̀ka ti forest resources management nílé ẹ̀kọ́ yunifásítì ilẹ̀ Ìbàdàn. Eléyìí tí a gbọ́ wípé àwọn afurasí aṣekúpani tí wọ́n ṣekú pa bàbá yìí ní ọjọ́ Ajé ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2023 nígbà tí bàbá yìí ń darí bọ̀ láti ibi iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó bá ti ṣiṣẹ́ lọ ló ṣàdarí wálé náà ni òun la gbọ́ pé ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ṣẹlẹ̀. Àwọn kókó kan tí àwa gbọ́ níbi tí a gbọ́ dé lónìí bí ohun mìíràn bá tún wà tí a bá tún bá ó tún máa fi tó yín létí. Gẹ́gẹ́ bí ọmọ wọn eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Tọ̀míwá Ajewole, gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fún àwọn akọ̀ròyìn tí wọ́n bẹ ilé wọn wò wípé nígbà alẹ́ nígbà tí bàbá dé ẹnu ọ̀nà, wọ́n ní wọ́n ti dé ẹnu ọ̀nà ilé wọn gan. Bàbá gbá géètì bí wọ́n ṣe máa ń gbà káwọn ó sì wá bọ́ síta láti lọ ṣí ilẹ̀kùn tó wà wò wípé bàbá ti mọ iṣẹ́ mọ̀ wípé onílé tí wọ́n bó ṣe ń ṣílẹ̀kùn lé ẹ̀ pé wọ́n ti mọ bí wọ́n ṣe máa ń ṣí géètì fúnra wọn. Ló di wípé dípò kí wọ́n gbọ́wọ́ pé bàbá ṣí géètì, ìró ìbọn ni wọ́n ń gbọ́ lákọlákọ. Kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n wá rí pé ìró ìbọn ń pọ̀, bàbá àwọn sì wà níta kí wọ́n yọjú síta láti ẹ̀ ti wo nǹkan tí ó ń ṣẹlẹ̀. Wọ́n rí wípé wọ́n ní mọ́tò Camry aláwọ̀ gold àwọn tó ṣiṣẹ́ ibi ni wọ́n gbé wá. Ẹ̀yìn mọ́tò ọ̀hún ni wọ́n rí tí ń lọ. Wọ́n gbé mọ́tò eléyìí tó jẹ́ ti Ọ̀jọ̀gbọ́n Ajewole àti eléyìí tí àwọn fúnra wọn gbé wá, méjèèjì ni wọ́n gbé lọ. Ọ̀rọ̀ wá di ọ̀hùwọ̀hù nínú ilé, ó di ìkàyà pé kí ló ṣẹlẹ̀, ta ni wọ́n yìnbọn mọ́, ní kí ló yẹ ọ̀jọ̀gbọ́n yìí lè bá wọn dàpọ̀, kí ni nǹkan tí ó lè fà oríṣiríṣi awuyewuye àwọn kan ní bóyá olè tí wọ́n fẹ́ gba ọkọ̀ ni wọ́n, àwọn kan ní agbanipa ni wọ́n, ṣùgbọ́n léyìí tó wù kó jẹ́ àṣírí èbù ìbí kì í bò pẹ́lẹ̀. Èdùmàrè ò ní jẹ́ káṣírí gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ láàbí kò ní jẹ́ ó bò. Ọlọ́run ó jẹ́ kí àṣírí wọn ó tú sí gbangba láṣẹ Elédùmarè. Torí gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a gbọ́ nípa ọ̀jọ̀gbọ́n yìí, èyí náà fi ojú wo ẹni tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọdún 2002 gẹ́gẹ́ bí olùkọ́ kejì ìyẹn lecturer 2 tí wọ́n sì ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí, àkàrà ẹ̀kọ́ àkàkún àti oríṣiríṣi iṣẹ́ láti wá dé ipò olùkọ́ àgbà
ní ọdún 2008 èyí ò ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2008 25th of September 2008 láti 2008 ni wọ́n tún ti wá ń ṣiṣẹ́ sí àwọn tó bá wà ní ipa ẹ̀kọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tàbí olùkọ́ àwọn ni wọ́n lè mọ wàhálà tí èèyàn ń ṣe kó tó dé ipò ọ̀jọ̀gbọ́n wàhálà tí èèyàn ń ṣe gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga láti lecturer 2 títí tí ó fi dé olùkọ́ àgbà ìyẹn senior lecturer kéèyàn wá ṣe irú wàhálà ọ̀hún káwọn kan wá jí lọ́jọ́ kan kí wọ́n wá gbé dẹ́mi ẹ̀ légbodò ní ìfọ̀nàfọ̀ṣù torí gẹ́gẹ́ bí a ṣe gbọ́ pípé tí wọ́n gbé wọn lọ lálẹ́ o àwọn ẹbí ti bẹ̀rẹ̀ sí ní lọ lé àgọ́ ọlọ́pàá láti fi ọ̀rọ̀ lọ̀ kí wọ́n tó wá gbọ́ wípé àwọn oníṣẹ́ ibi wọ́n já òkú bàbá sílẹ̀ lójú ọ̀nà Ìbàdàn sí Ọ̀yọ́ wọ́n gbé wọn láti ilé wọn wá lọ já wọn sí ojú òpópónà Ìbàdàn sí Ọ̀yọ́ káwọn ẹbí ó tó wá gbọ́ kí ni nǹkan tí ó lè bí ìṣẹ̀lẹ̀ yìí à ń rọ àwọn iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n ó dákun àwọn náà ò ní ṣàṣe dànù ẹ̀mí ẹnikẹ́ni nínú wa lọ́hùn ò ní jẹ́ wọn dá légbodò kì í ṣe béèyàn bá sùn tí ògì á ní àmúwọ́ ọlọ́ọ̀ni àgbékiní ṣùgbọ́n ẹni tí ó ti lọ ṣiṣẹ́ tó ní lọ́kàn láti wọlé sinmi lálẹ́ tí wọ́n gbé ní ìfọ̀nàfọ̀ṣù tí wọ́n dẹ̀mí ẹ̀ légbodò ó yẹ kí àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí ó yẹ kí wọ́n fi ojú kàtà òfin àṣẹ Elédùmarè àṣírí wọn ò ní bò ṣé ẹ mọ̀ pé béèyàn bá gbé èbù tó bá ti tó àsìkò tí í yọ ilẹ̀ ó padà gbé síta ni èyí tí ò bá jáde gẹ́gẹ́ bí èso rẹ̀ yóò jáde gẹ́gẹ́ bí ewé tẹ́ẹ̀fì lè mọ̀ pé nǹkan kan ń bẹ lábẹ́ ẹbí bí ilẹ̀ ṣe wá ń tú àṣírí èbù tó lóko fi mọ̀ wípé tóun gbé òrè bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe tú àṣírí gbogbo àwọn tó ṣiṣẹ́ yìí láṣẹ Elédùmarè a kí gbogbo ẹbí ará alájọṣiṣẹ́pọ̀ àti ìyíkan Ọ̀jọ̀gbọ́n Opeyemi Isaac Ajewole pé àpò ara fẹ́ra kù ọ̀jọ̀gbọ́n pàtàkì ìrókò tiẹ̀ ni wọ́n máa ń pè wọ́n torí olólùfẹ́ àwọn akẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn olùgbé ilégbèé Nnamdi Azikiwe nínú ọgbà fásitì òní bàbá yìí àwọn náà gbé bẹ̀rí wọ́n ṣe alága àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rí wọ́n sì jẹ́ ẹni tó ní gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nípa wọn bí o títí di àsìkò ara nǹkan tó sún mi ní kẹsẹ́ láti ṣe fọ́nrán kékeré yìí nípa wọn ni wípé ìròyìn ire ni àwọn èèyàn ń sọ nípa wọn àtàkẹ́kọ̀ọ́ tí wọ́n ti kọ́ kọjá àtàwọn tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ báyìí àwọn tó wá ṣiṣẹ́ yìí kí ni wọ́n wá rí ó wù wá láti mọ̀ nígbà tí àwọn èèyàn ń sọ̀rọ̀ wọn dáadáa báyìí táwọn kan sì tún wá wò ṣòṣò tí wọ́n dẹ̀mí wọn légbodò àwọn tí wọ́n dẹ̀mí wọn légbodò kí ni nǹkan tí àwọn rí kí ni wọ́n ṣe fún wọn kí ni wọ́n rò wípé wọ́n ṣe fún àwọn tó fi jẹ́ wípé dídá ẹ̀mí wọn légbodò ò ní nǹkan tí wọ́n wò yìí wípé ó yẹ káwọn ò ṣe fún wa ó wù wá láti mọ àwọn aráalé fẹ́ mọ̀ ẹ dákun ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ó di nǹkan tí a gbà mọ́lẹ̀ kò yẹ ká gbà mọ́lẹ̀ ó yẹ ká mọ̀ láṣẹ Elédùmarè Ọlọ́run á tu ìyàwó àti àwọn ọmọ àti gbogbo ẹ tó súnmọ́ wọn Ọlọ́run á tù wọ́n nínú àní kú òjijì mọ́ láṣẹ Elédùmarè bí a bá tún gbọ́ nǹkan míì nípa nǹkan tí ó rọ̀ mọ́ ikú ọ̀jọ̀gbọ́n pàtàkì yìí a ó tún máa gẹ́gẹ́ ẹ̀gbọ́n lórí ìkànnì yìí ẹ ṣeun púpọ̀ o ibi ò ní bá wa ọdún á sì jìnnà síra láṣẹ Elédùmarè ìwé lójú owó rí ìwé lójú gbogbo wa máa rí Olúbùkọ́lá Adélékè Adébọ́lá dágbére fún yín pé ìròyìn ayọ̀ ni wọ́n tún mú wá báyìí lọ́jọ́ mi.